ṣé ẹ rí ọ̀rọ̀ ẹ̀yin ìyàwó kékeré mi gan wàhálà yín ti pọ̀ jù. Mo lérò pé ẹ rí fídíò madam Nafisa tí mo post. O fẹ́ ọkọ, ìyálé ní òun ò fẹ́ mọ̀ ẹ́ rárá, òun ò tiẹ̀ fẹ́ dá ẹ mọ̀. Ó dẹ̀ ti fẹ́ ọkọ yẹn fún 2 years. In other words, ó mì pé ẹ ti ṣọdún méjì after tán ti fẹ́ ẹ. Bí ọdún bá ṣàṣẹlẹ̀ ẹ lọlé ọdún ẹ ṣe ẹ mọ̀. But ìyálé insist that she does not want to see you or know you or even kẹ́ ẹ tiẹ̀ dára mọ̀, òun ò fẹ́. So be it. Kí ni wàhálà yín gan? Ẹlòmíà lóhun ti fọ́kọ for the past 15 years. Ìyálé ò accept òun. Irú acceptance wo lòun fẹ́? Ṣé kẹjọ mọ́ ya selfie ni àbí kẹjọ mọ́ bóyín TikTok ni? Èmi ò mọ wàhálà yín ìyàwó kékeré ìgàn. Wàhálà yín ti ṣe wá pọ̀ báyìí gan. Èèyàn lòun ò fẹ́ rí ẹ. Maybe that is what she can do for her to be able to keep her sanity. You know? And the fact pé lòun ò fẹ́ rí ẹ yẹn gan is even good for you. Ọ̀bùrùpá ẹ mọ́ra yín. Bóyá ẹ bá jáde ní ó di pé ó mọ̀ ń lójú, ó jẹsẹ̀ mọ́lẹ̀ lọ́dọ̀ mi, ó pòṣé sí mi, ó ṣe gbá ó ṣàwo. When you don't even mean any harm. Bẹ́ẹ̀ tó bá neutral tẹ́ ẹ mọ́ra, bóyá kò dẹ̀ sọ fọ́kọ kó fi picture ẹ̀ hàn ẹ́. Torí mi ò mọ́ra dáradára, ẹ̀ rójú tán ẹ̀ mọ́ wá ìrójú kiri. Ọkàn gan balẹ̀ nínú ilé ọkọ yẹn, ìlò ṣe ń rántí pé o fẹ́ lọ mẹ́nìkan. Tó o bá lọ́sàn-án létò lóru oko tó ò ní sinmi, o ò ní máa rántí. Èèyàn lòun ò fẹ́ mọ̀ ẹ́, that's a good thing. Ó ti fún ẹ ní open check. And as far as I'm concerned, ìwọ náà tó bá lọ wo comment section yẹn, wàá rí wípé that comment section 85% of people there supported that ìyálé. But yeah, she wanted to keep her sanity. And mo rí táwọn èèyàn kan sọ pé nípa ẹ̀sìn nípa, you see, marriage is more cultural than religion. Marriage is culture. Gbogbo àwọn òfin tí Jésù gan sọ yẹn, òfin àṣà àwọn Júù ni o. Mo ń sọ fún yín. Culture àwọn Júù ni wọ́n gbé torí culture ó important nínú ìyàwó ju ẹ̀sìn lọ. Mo ń sọ fún yín. Thank God for the place of religion, but religion is different from God. Ọlọ́run yóò bá wa fàṣẹ sí nǹkan tá a bá ń ṣe. There is a place of God, but when it comes to àṣà, àṣà is more recognized and ó máa ń prevail more. Àṣà máa ń prevail more. Èèyàn dẹ̀ ti ní tá ẹ bá dẹ̀ narrow ẹ̀ down sínú àṣà, nǹkan tó bá rọ kálukú lọ́rùn ni. Now, ẹni ní òun ò tiẹ̀ fẹ́ mọ̀ ẹ́ rárá. I think is even good. The most important thing ni pé ó ti mọ̀ pé òun lórogún. Ẹlòmíì báyìí kò lórogún. Orí ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà yìí mo sì máa sọ̀rọ̀ ń pa ẹ o. I'm going to do another video because ẹlòmíì bá post ẹni tó ń fẹ́ báyìí 419 lẹ́lòmíì date. I'm telling you, ẹlòmíì bandit ni boyfriend tó ń fẹ́, ẹlòmíì bandit lọ́kọ ẹ̀ tó dẹ̀ mọ̀ pé bandit lọ́kọ òun. I'm telling you. Kí ọmí gbé èèyàn pa, kí ọmí gbé èèyàn tà ń lọ́kọ tẹ́lòmíì fẹ́ sí inú ilé. Mo ń sọ fún yín. Ó yẹ mọ́ post ọkọ yín gbogbo yín. Starting from gbogbo ẹ̀yin tẹ́ ń bú bàbá Ìjẹ̀ṣà ẹ mọ́ post wọn. Èèyàn lòun ò fẹ́ mọ ọkọ ìyàwó yẹn, ọkọ ló fẹ́. It is the decision of the ọkọ láti fẹ́, kò ń ṣe decision ìyálé. So let us stick to our decision which is best for her and best for you as well. Ẹni ó ní òun mọ̀ rò bóyá òun jẹ́ mistress. Kí ni ìyálé fẹ́? Kí ni ìyálé fẹ́ rò ẹ́ sí tẹ́lẹ̀? 100 years to this time, ìyálé ò lè rí ẹ bí ìyàwó láyé. Ó máa rí ẹ bí àlè ọkọ ẹ̀ ni. Ìkan náà lòun bíbejì. Ìyálé òun máa ń pa àwọn ọmọ òun lọ́mọ àlè. Ọmọ àlè ni ìyálé máa pọ̀ ọmọ ẹ tí Jésù ó fi dé. Torí wọ gan ni àlè yẹn. Kò mí ìpò lọ gbá ọmọ àlè wá fọ́kọ láti ta. Ó mọ̀ pé wọ́n lo bímọ rẹ, ọkọ rẹ ń lo sì bí fún. Bẹ́ẹ̀ ìrí àlè ló máa rí ẹ. So gbogbo ọmọ tó bá tara ẹ jáde ọmọ àlè nìyálé máa pè. Ṣé kò pè lọ́mọ ọkọ ni? Èmi ò máa ń tẹ̀ mọ́ wá kiri acceptance wèrè wo lẹ́ ń fẹ́ gan. Tí ìyálé bá mọ̀ ẹ́, ṣó fẹ́ gbà fún, ṣó fẹ́ accept ẹni. Èmi ò máa ń tẹ́ ìrojú tán tẹ́ mọ̀ wá ìrojú kiri. Ẹ wo bí mo ti ń làágùn torí ọ̀rọ̀ yín. Ìmí inú yín náà gbà torun bá kàn yálé. Ìgbà yẹn lẹ́mọ̀ da kọ́ọ̀lù bu ọkọ. Lẹ́mọ̀ lọ́mọ yín léwo lórí. Ọmọ yín ara ẹ̀ fà. Ọmọ yín ara ẹ̀ gbóná. Eyín ẹ̀ yọ. Lẹ́mọ̀ pé ẹ̀ níjẹ́ wọn ó sinmi. Tí ò bá tẹ́ yín lọ́rùn ẹ kúrò lọ́dọ̀ ọkọ tẹ́ ẹ fẹ́ kẹ́ lọ wábi jòkó sí. Èèyàn náà ò tiẹ̀ fẹ́ mọ̀ ẹ́. Best for you is even better. Ẹni tí ò mọ̀ ẹ́ tẹ́ ẹ̀ mọ́ra kò ní dédé accuse ẹ.
Yeah, as a matter of fact, bí tó bá mọ̀ pé òun lọ ẹjọ́ fẹ́ pàdé ẹjọ́ tàtà pínṣẹ̀, it's not compulsory you go there. Tọ́kọ ò bá ti lè rí yẹn ṣe láàrin yín, ó dẹ̀ parí nìyẹn. Àwọn kan náà ní kán kọ́ ọmọ mọ́ra wọn. Ńgbà bá kọ́ ọmọ mọ́ra wọn tí wọ́n bá fi nǹkan lọ́mọ lọ́wọ́ against ara wọn tán lọ gbé májèlé fúnra wọn. Stay where you are. Èwo ni wàhálà yín gan ti pọ̀ jù. Wàhálà yín ti pọ̀ jù. Tẹ́ ẹ bá fọ́kọ mọ́ ẹ fílẹ̀ fún ẹni tó kọ́ fẹ́. Kẹ́ ẹ lọ wá bí jòkó kẹ́ kóra yín dà sọ. Èèyàn lòun ò fẹ́ mọ̀ ẹ́ 100%. Tó bá dẹ̀ jẹ́ pé ìwọ fẹ́ mọ̀ ní sọ fọ́kọ kó fàwòrán ẹ̀ hàn ẹ́. Ní tó bá fẹ́ fi ṣe. Even tó bá mọ̀ ẹ́ gan, emotional trauma ló máa jẹ́ fún for the rest of her life. And knowing you is not compulsory. Ẹbí ọkọ ti mẹ̀ wọ́n fẹ́ ní ṣùlọ́kà ni. The two families are aware pé o ti lọ́kọ ìyàwó ni ẹ́, and that is all. What else do you want? Kí lẹ máa ń fẹ́ lọ́wọ́ àwọn ìyálé gan? Is it not enough pọ́kọ wọn fẹ́ yín ni? Mi láìkí kéèyàn mọ́ over ṣe nǹkan mọ́ overdo. Bẹ́yàn bá ní okay, ìkan náà ló ní ó bímọ, ọkọ ní kó má pè 100%. Ọkọ ló ní ó mọ̀ pé. Tó bá dẹ̀ tún yá ó lé ní ó mọ̀ pé. Èèyàn kan tiẹ̀ sọ comment section pé ṣóòótọ́ ni ìyálé yẹn sọ bẹ́ẹ̀. Ṣóòótọ́ ló sọ pé bóyá ọkọ ló ń fabricate irọ́ tó ń hun rọ́jọ fún ẹ pé ìyálé lòun ò fẹ́ dá ẹ mọ̀. Whichever way, wọ́n ti fẹ́ ní ṣùlọ́kà. Ìyàwó ni ẹ́, either counterfeit or genuine. Kí ni knowing of ìyálé yẹn? Kí ni of what benefit is it to that ìyálé? And of what benefit is knowing you to the ìyàwó too? Kí ni importance kẹ́ ẹ mọ́ra? What importance is it? It will bring more harm to the two of you gan. Kí ni wàhálà yín gan? What's your wàhálà? Mi tí ṣe tán. Ẹ má bínú jàre. So it's not compulsory and it's not necessary. Ẹ̀dá ẹ̀yin kékèké yẹ sọ ara yín. Ẹ̀yin kékèké yẹ sọ ara yín mò ń sọ fún yín. Ẹ sọ ara yín mò ń sọ fún yín. Tọ́kọ bá ní ẹ pera yín, ẹ kíra yín. Tó bá dẹ̀ ní ẹ mọ́ pera yín, ń tọ́kọ ò bá lè rí ṣe. Ṣé wọ́n ló fẹ́ ṣe ni? Ṣé wọ́n ló fẹ́ ṣe something that your husband does not even have capacity? Ṣé ẹ rí ẹlòmíì lórogún gan tí ọmọ báyìí? I'm telling you, ẹlòmíì níyàlé kọ́ mọ̀, ẹlòmíì níyàwó kọ́ mọ̀. The most important thing is that here the ìyálé is aware bóun ti ní orogún. That is the most important thing. Ẹlòmíì gan lórogún tí ọmọ kí ni káwọn yẹn ṣe? She has known and that's all. Èwo ni ìrégbè gan? Ẹ rojú tán ẹ mọ̀ wá ìrojú kiri. Èèyàn ní òun ò fẹ́ rí ẹ. Kí lè tí wọ́n fẹ́ rẹ́ni tí ò fẹ́ rí ẹ?